Allora ci muoviamo? Domani scade l'offerta più incredibile del panorama della formazione in lingua italiana. Perché gbọ́ ìbẹ̀rẹ̀ orin yẹn ẹ máa gbọ́ o. Àwa tẹ́rẹ̀ ṣe. Lábẹ́ èdò àwa ò bẹ̀bẹ̀ ṣeré ìfamọ́. Ṣé ń gbọ́? Àwa ò bẹ̀bẹ̀ ṣeré ìfamọ́. Àwa tẹ́rẹ̀ ṣe. Lábẹ́ èdò àwa ò bẹ̀bẹ̀ ṣeré ìfamọ́. Àwa lọmọ irúnmọlẹ̀ tí ń begúngún. Ébà. Àwa lọmọ irúnmọlẹ̀ tí ń bòrìṣà. Bájá bá gbé egun àdọ̀bà. Ṣé ń gbọ́? Bọ̀rọ̀rọ̀. Ìdọ̀bálẹ̀ lọmọ ń kí bàbá àlùbọ́sà. Mo fẹ́ kẹ́ ẹ gbọ́ ìbẹ̀rẹ̀ orin yẹn ni. Ó ní mínì ìbàjẹ́. Àwa tẹ́rẹ̀ ṣe lábẹ́ èdò àwa ò bẹ̀bẹ̀ ṣeré ìfamọ́. Àwa tẹ́rẹ̀ ṣe lábẹ́ èdò àwa ò bẹ̀bẹ̀ ṣeré ìfamọ́. Láyé ìgbà kan tí wọ́n ti kó gbogbo wa ní ọpọlọ lọ, ìgbà yẹn la máa ń bẹ̀bẹ̀ ṣeré ifá. Àwọn bàbá wa ìgbà yẹn ṣe mọ̀ pé ìgbà yẹn wọ́n ti sọ àwọn bàbá wa dẹni kọ̀rọ̀. Ayọ̀ má bínú jẹ́ kó jẹun. Tó bá ti di pé kó jẹun báyìí wọ́n máa sunkún ni. Tẹ́ bá gbé ṣokoléètì lẹ̀ báyìí ẹ̀ẹ̀kan náà ló máa wo tán. Má bínú jẹ́ kó jẹ́ ó máa jẹ. Nítorí òun wò ló ṣe ń bí ẹnu. Má wò mọ́. Ebi ń pa báwo ṣe ṣe báyìí. Oya fra kọ́kọ́ ló máa ń jí, okay? Dọ́kọ̀ ló máa ń jí, okay? Okay, mama, ayọ̀ má fọwọ́ kò ṣàfihàn. Dọ́kọ̀ ló máa ń jí. Oya stop crying, okay, mommy? Tó bá ti rí oúnjẹ báyìí bí ìgbà tẹ́ yọ nǹkan míì tì ni, kò ní fẹ́ jẹun. Tó bá ń pẹ́ ṣokoléètì àbí kíní ni mo gbé lẹ̀ dídín dé mo máa jẹ́ tó mo máa ṣe bí kúlúbẹ́ bí ìgbà tí. Oya basta. So kọ́lọ̀ ń ṣàánú mi ni kò ń jẹun ṣùgbọ́n àbúrò ẹ̀ má ra bọ́ nìyẹn tiẹ̀. So nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn kì í ṣe pé bóyá wọ́n nà àbò ń sunkún o torí gbà yẹn lè máa sọ pé wọn ò wo ọmọ yín o. Àwọn olóṣù ká máa tún dé tó máa búyà láyà wọn bíi pé ọmọ kìnìkan. Èní ìlọ́jọ́ bí mi ò bá tìjà wá ṣùgbọ́n ibi tó bá yọ sí lára mi ẹ bá mi gbà bẹ́ẹ̀ ṣó ti yé yín. So ní ayé ìgbà kan tẹ́ sọ àwọn bàbá wa di ẹni kọ̀rọ̀ nígbà yẹn òun làwọn bàbá wa ń ṣe bí ẹni kọ̀rọ̀. Àwa ọmọ nísìn àbẹ̀bẹ̀ ṣeré fámọ́ níta gbangba lójú táyé níbi tẹ́yìn sọ pé ẹ̀yin tí ń thrive yẹn tẹ́ fi sọ wá di ẹrú nígbà kan kó tó di pé ajá mọ́ yín lọ́wọ́. Ó wá tí wá sọ pé àwa lọmọ irúnmọlẹ̀ tí ń bẹ egúngún à ń bọ eégún à ń bọ òòṣà. With pride la fi ń sọ láyé ìgbà kan irú èmi yìí mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run lọ́jọ́ tòní wọ́n ní a fool at 40 is a fool forever. Tó bá jẹ́ pé láyé ìgbà kan tí mo ń ṣe sẹ̀mí Abdulkarim ni èmi náà bọ́ sára sí pé ẹ bá mi ké bìsìláì 3 ìsájà 4 kí ló ń jẹ́ bẹ́ẹ̀. Ẹ wá máa sọ pé ẹ bá a ṣàdúrà fún Alájà wa Làtífá níbi bo lágbolé ebo ló ti ń jẹ́ bẹ́ẹ̀. So mo ti já mọ́ yín lọ́wọ́. Inú mi dùn níbi tí mo liberate dé nínú ọpọlọ mi. Inú mi dùn pé at my age mi ò ṣe bí àwọn kan ṣì wà pẹ̀lú ọjọ́ orí mi yìí wọ́n ṣì wà nínú sẹ̀mí Abdulkarim yìí. Wọ́n sì ń ríra wọn bí ẹrú Allah wọ́n ti ẹ̀ gbà pé yes ẹrú Allah làwọn. Mo dẹ̀ wá dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Olódùmarè wípé mo padà sílé ní ọjọ́ orí mi yìí mo bọ̀ pẹ̀lú àwọn tó ń sọ wípé
heritage àwọn bàbá ńlá wa a gbọ́dọ̀ filẹ̀. Ẹ jọ̀ọ́ tí kíní yẹn bá ń já gèrè ẹ jẹ́ kí n mọ̀, tó bá ń crack ẹ jẹ́ kí n mọ̀. Ẹ rí pé lórí pink la wà lẹ́nu àwọn kan máa fẹ́ búyà láyà wọn. Ẹ wo bó ṣe wọ kíní kan, ẹ wo orun orí ẹ wo kíní kan, ẹ sunkún kú ni. Ṣó ti yé yín? Nǹkan tó bá wù mí ni mo lè ṣe. Wọ́n sọ fún yín pé ijọ́ tó bá wù mí máa dress to kill, ijọ́ tó bá wù mí máa kill to dress. Ẹni tó bá fẹ́ lọ dákú sínú kíní ni kó lọ wá ibi odò tó bá ń ṣàn dáadáa tó yẹ pé tó bá jábọ́ sínú ẹ̀ báyìí ó máa gbé ẹ lọ sínú sọ́kàwé, kó gbé ẹ lọ Kanji Dam kò kan lé ayé mi. Ṣó ti yí ẹ? Kò bá wa lọ máa ṣe source of power nínú Kanji Dam. Ibẹ̀ ni kò ti lọ máa thrive. Ìsọ̀rọ̀ Allah ni. Ibi tálà kan lé ayé ẹ̀ mọ́ nìyẹn. Ṣó ti yé yín? Èní lọ́jọ́ bí mi ò dẹ̀ fẹ́ bínú. Ṣùgbọ́n tí ìbínú bá tún débẹ̀ náà tó ọjọ́ bí mi ni. Mo kí gbogbo ẹ̀yin ìyá mi àti bàbá mi bẹ́ ṣe ń darapọ̀ mọ́ mi. I love you so much. Ṣé ti yé yín? Èní mo feel bí baby. Mi ò tún feel bí baby. Lẹ́nu ìgbà tí ó yẹ pé wọ́n fi Tani Ọlọ́run sílẹ̀, a day before kan tó fi Tani Ọlọ́run sílẹ̀ mo ti fi sórí bí wípé mo fẹ́ sinmi for some time nítorí wípé mo ní a lot of tight schedules tí mò ń ṣe. Ẹ má bínú pé mo sọ èdè Gẹ̀ẹ́sì ń bẹ̀yìn. Mo kí gbogbo ẹ̀yin bàbá wa tẹ́ jẹ́ babaláwo, mo kí yín ẹ̀là ìbọrú ẹ̀là ìbọ ṣíṣe tó ti bá ti bàbá mi bàbá Ifá ń ṣe kí Sawórìndé mi lè ṣe kí má dárúkọ yín. Èmi àti yín àkú sọ̀rọ̀ rí ṣùgbọ́n mo máa ń rí kọ́mẹ̀ntì yín one on one, èmi àti yín ni. Gbogbo ẹ̀yin bàbá wa pátápátá nínú ìṣẹ̀ṣẹ̀ àtẹ̀yìn ìyá wa pátápátá, kí n má kí àwọn babaláwo nìkan, gbogbo ẹ̀yin oníṣègùn, gbogbo ẹ̀yin ọlọ́dẹ, gbogbo ẹ̀yin jagunjagun, gbogbo yín pátápátá ni mo kí. Mi ò lólódì ẹnìkankan. Àwọn ìyá mi tó ẹ̀yin wọn ni mo wà báyìí. Ẹ̀yin wọn mo ti ń sùn báyìí, lẹ́ni mo sùn bí bébì ni. Àwọn nǹkan tẹ̀yin máa ń fi ń jẹ́ kó máa jàbí ẹni pé ojú tì ní fún wa láti associate ara wa mọ́. Òun làwa ń bọ́ síta boldly là ń sọ wípé àwa gangan lọmọ wọn, ibẹ̀ gangan láti fẹ́ máa jẹ, ibẹ̀ láti mu, ibẹ̀ ni ṣọ́ọ̀ṣì wa. Láìsí ibẹ̀ yẹn kò sí àwa. Ṣó ti yé yín? Ẹ má yẹ kí n tún padà lọ sí ibi ibẹ̀ yẹn. Mo kí gbogbo ẹ̀yin tẹ́ ń ṣe happy birthday, happy birthday, happy birthday nìkan ni mo rí o. Èmi ò rí gift o. Lẹ́yìn gift náà ẹ̀yin náà gba kéèkì orí social media náà láti mọ fúnra wa ní gbogbo ẹ̀. Mo kí yín. So a day before kí wọ́n tó fi Tani Ọlọ́run sílẹ̀ ni mo ti bọ́ síta ni mo ti sọ wípé for now mo fẹ́ kúrò lórí social media. Kò dẹ̀ sí nǹkan méjì nítorí wípé tight schedules mi. Kí ni tight schedules mi ni wípé appointment pọ̀. Èmi náà dẹ̀ náwọn one or two things tí mo fẹ́ ṣe. Níbi tá a ti wọ́n fi ṣe ẹ̀yin olóṣùká ni. Níbi tá a ti kọ́ síbẹ̀ pé a ní tight schedules lẹ́yìn kan náà ń bọ́ síbẹ̀. Èpè yìí ni. Bí ìyá yín ṣe máa rìn wọn gbó lọ tí ìyá yín ò ní dé mọ́. Tẹ́ máa bá wọn là lọ òde tọmọtọmọ. Tẹ́ máa bá wọn ràrìn gorí yín sọnù sórí títì. Bó ṣe máa jẹ́ wípé àlọ́ lámilámi ni fún yín tẹ́nìkan ò ní rábọ̀ yín mọ́. Tẹ́ máa parẹ́ máa yé lára. Kí ló dé, kí ló ṣe yín? Ṣé lórí ọ̀rọ̀ tájọ́ ń sọ lórí social media yìí náà? So ó dùn yín gidi gan tó le tó yẹn. Kí ló dé? Látàrí àwọn kọ́mẹ̀ntì tẹ́ ń fi sílẹ̀ gan, àwọn èèyàn gan kórìíra yín sí ni. Wọ́n kórìíra yín sí fún èèyàn tó bá mọ òtítọ́. Fún èèyàn tó jẹ́ pé ibi òdodo ló wà naturally. Àwọn kọ́mẹ̀ntì yín gan lé àwọn èèyàn sá. Torí àwọn wordings tẹ́ ń lò níbi comment section gan ó ń bá àyàn lẹ́rù pé kí ló dé lórí wípé o bú mi ń bú ẹ̀yìn náà. 250 ó ṣe wá di tó ní kíní kẹ́ máa fi kú lọ yàláyà yín. Anyways, ṣe ti rí báyìí. Ibi tí apá àlà òkà dé àtúnṣe ọjọ́ òbí lẹ́nu. Apá àlà òkà wípé ọjọ́ òbí èní kó má wáyé pé kí n kú kílẹ̀ tó mọ́. Bí apá àlà ò ṣe ka yẹn ni ojú àlà yẹn. But kó tó di wípé mo máa pé ọyẹ ọjọ́ yẹn láìpẹ́ láì jìnà. Ojú àlà ti máa bó lórí ilẹ̀ wa. Kò ní thrive mọ́. Ṣé fẹ́ gbọ́? Èèyàn tó máa pera ẹ̀ ní mùsùlùmí ní ilẹ̀ káàárọ̀ òjìrè ojú máa tì í láti la ẹnu tòkè sísàlẹ̀ sọ pé mùsùlùmí lòun ká máa níwọ̀ sọ pé wà fà.
ẹ má tí ì jẹ́ ń bẹ́ speaker fún yín torí ẹ̀ tí ì mọ nǹkan tájọ kò sí àti ìbẹ̀rẹ̀ tí máa sọ wípé àti ìbẹ̀rẹ̀ ìgbà kan wà bí like 6 months ago 5 months ago 7 months ago ó ní àfáà kan tó wà lórí bóyá wọ́n lè wà lórí kíní kan máa wò mí gbágbágbá pàdí mi ni wọ́n ṣùgbọ́n ní ìsìn èmi gan ti jẹ́ kó yé wọn pé à ń ṣe pàdí o torí tó bá já mi jẹ èmi gan máa jẹ́ kẹ́ mọ̀ wípé yes kò ń jẹ́ ti bàbá tọmọ kó má láàlà àlà tó wà ń bẹ gbọ̀rọ̀gbọ̀rọ̀ ni tó ti yé yín tó máa bá mi sọ ń gbà yẹn pé kinní kan ìyá wa bẹ́ẹ̀ sì wá ṣe báwọn èmi ò láìkẹ́ ẹ̀ lẹ́yìn kan kinní kan àti ìbẹ̀rẹ̀ mélòó láti ìṣe tẹwálẹ̀ láìkẹ́ nǹkan tẹ́ ṣì máa hate nǹkan tí inú máa run yín tẹ́ máa kọ́kọ́ ronú bí ìgbà tó jẹ́ pé kẹ́ má exist nínú ayé yìí rárá bí ìgbà tó jẹ́ pé kẹ́ kàn kú pi nǹkan tá àti ìbádébẹ̀ kò tí ì dẹ́ tí ì dé level yẹn fún ẹ̀yin àáfàá tẹ́ ń sọ sórí kinní mi tẹ́ ń sọ pé tẹ́ rò pé ti rí ọ̀rẹ́ eré kí lajá ń bẹ́kùn ṣe eré kí ni ajá tó ń bẹ́kùn ṣe eré kí lèmi àti yín fẹ́ máa ṣe kò sí eré kankan tá a fẹ́ jọ ṣe àjogún lẹ́yìn àwa dẹ̀ ti ṣe kí ni a ti mọ̀ ìgbà tá a ti mọ̀ làwa ń jábọ́ lé yín lọ́wọ́ torí pé inú ẹ̀jẹ̀ lẹ ti máa handle wa lẹ ti ṣe kí lẹ ti rá wa mú nígbà tá a ti wá gbọ́n mọ́ yín lọ́wọ́ ṣe rí wípé ó ti tán ó ti bọ́ lọ́wọ́ yín. So gbogbo ẹ̀yin tẹ́ máa ń lọ sínú comment section mi yẹn mò ń fi àkókò yìí sọ fún yín wípé gbogbo nǹkan tẹ́ ń ṣe yẹn kò lórí kò lérù. Bí ìgbà tó jẹ́ wípé ẹ kàn ń wèsì ìtọ́ ẹnu yín ni kì í ṣe pé bí ìgbà ẹ ń wèsì ìtọ́ ẹnu yín ni tó tẹ́ bá ní iṣẹ́ gidi tó ká yín lára irú èmi yìí ó yẹ kẹ́ ẹ mọ̀ wípé ọmọ yẹn ni ó ti rìn hòhò wọjà ọ̀rọ̀ ọ̀rú èmi nínú Islam kò sí nǹkan kò sí rẹ́mẹ́dì ń bẹ̀ mọ́ irú èmi yìí kọ́ lè máa bá sọ bóyá ilé lọ́ máa bá àwọn ẹlòmíì sọ bóyá wọ́n lè understand nǹkan tẹ́ ń sọ torí bí mi ṣe wà mí ò gbọ́ pààyàn mọ́ ọkọ̀ tó ti ṣí ni ṣó ti yé yín òun lẹ̀ ń juwọ́ sí ọkọ̀ tó ti ṣí ni tí bá ń sọ nígbà yẹn tí mò ń sọ fàfà yẹn wípé àti ìbẹ̀rẹ̀ bàbá yẹn ò understand but mo ṣe níbi tá a bá dé ìmọ̀ mọ̀ pé ó ti máa fẹ́ máa yé wọn díẹ̀díẹ̀ kò tí ì lè yé wọn dáadáa náà kò dẹ̀ sí issue kò yẹn ń ṣe issue pé kò tí ì yé wọn dáadáa torí bàtà bá máa fi bá dé level kan èmi gan fúnra mi máa sọ pé yes ó ti ń yé wọn ìgbà yẹn lè máa sọ pé ó ti ń yé wọn pàdí mi ó ti débẹ̀ yẹn ẹ̀yin ẹrú ẹ ti débẹ̀ yẹn bẹ́ẹ̀ tí ń rí bó ṣe máa rí nìyẹn mo láìkì bẹ́ẹ̀ ṣe máa ń lọ tẹ́ máa ń bọ̀ yẹn. So mo sọ èdè before kan tó fi ta ní Ọlọ́run sílẹ̀ pé for now social media mo fẹ́ sinmi ìjọ kejì wọ́n dẹ̀ fi ta ní Ọlọ́run sílẹ̀ adè ń wò ń tiwa pé okay inú wa ń dùn ayọ̀ wa ń kún mo kọ́kọ́ tiẹ̀ wò pé má jẹ́ ń bá ọkọ mi sọ̀rọ̀ torí wípé ṣe nǹkan ẹ̀yin náà lẹ fún mi lọ́kọ lórí social media pé ta lọ́lọ́run lọ́kọ mi má jẹ́ ń bọ́kọ mi sọ̀rọ̀ pé because nígbà tá a bá bọ́kọ sọ̀rọ̀ ní ìsọ́lẹ̀ ní Latifa o ní tí mo rí ẹ tó ń ṣe òun ìfẹ́ rí ọmọ o mo á rò pé ọkọ mi náà ń sọ ọmọ àlè jẹ́ ń bá sọ̀rọ̀ jẹ́ ń gbọ́ tẹnu ẹ̀ ọkọ mi dẹ̀kẹ̀ ló dẹ̀ sọ̀rọ̀ normally bí èèyàn gidi bí oníṣẹ̀ṣe láì tí ì bá sọ̀rọ̀ gan ó bọ́ síta ó dẹ̀ kò dàbí ìyá oníkùránì kò kọ̀yìn sí ṣẹ̀ṣe gbágbágbá ló wà pẹ̀lú wa èmi rò wípé kí ló ti ń porúkọ olórí ẹbí sọ wípé ó ti di mùsùlùmí mọ́ bẹ́ẹ̀ mọ̀ pé gbà táàrí bíbá sọ̀rọ̀ táàrí bíbá ṣe nǹkan kan èmi rò pé olórí ẹbí sọ pé ó ti di mùsùlùmí ìbẹ̀lẹ̀ ẹ̀rù tí ń bà mí pé àmájẹ́ ń bá kaná Ọlọ́run sọ̀rọ̀ kí wọ́n pé gbà tá a máa sọ pé àbọ̀rúbọ yìí o sàlámà lẹ́kùn làá máa gbọ́ àṣé
ẹ̀yin rò wípé gbogbo tọ̀mẹ́ǹtì tẹ lọ tọ̀mẹ́ǹtì àbí tẹ máa tọ̀mẹ́ǹtì ẹ̀ ń bẹ́ ó máa padà yí sí mùsùlùmí ni ó bá bọ́ lọ́wọ́ yín àṣé kò padà di mùsùlùmí àṣé olórí ẹbí ń ṣarán ni àṣé olórí ẹbí ń ṣarán ni àṣé nǹkan mi ara mo ṣáà ń wò pé ó dà pé tó bá fọwọ́ kan ara olórí ẹbí temperature yẹn gbúdọ̀ high gan torí wọ́n sick reality ti wá setting inú wa ń bí yín nígbà tó ọmọ ọlọ́mọ bọ́ síta nínú agodo ibi tẹ́ ẹ fi sí tọ́lọ́run olódùmarè bá wa gbà lọ́wọ́ yín torí àlágbára inú wa ń bí yín ẹ wá sọ pé ẹjọ́ ṣẹ̀ bẹ̀rẹ̀ ni ó gbọ́dọ̀ lọ sẹ́nu kan ó gbọ́dọ̀ mo tiẹ̀ ṣì ń bọ̀ lórí kéèsì yẹn mi ì tí ì fẹ́ treat kéèsì yẹn ẹ wo mi ò ní ṣe live mo máa ṣe fídíò yẹn mo máa gbé bọ́sítà fún yín ṣó ti yé yín mi ì tí ì ráyè tí yín. now ẹni tí mo fẹ́ bá sọ̀rọ̀ lénìí yìí mo fẹ́ fi bàbá ọba ẹ̀là Ifá mo fẹ́ fi ṣe point of contact fún gbogbo ẹ̀yin bàbá wa àti ìyá wa nínú ìṣẹ̀ṣe pátápátá porogodo ẹ̀yin oníṣègùn ẹ̀yin olórìṣà ẹ̀yin aláwọ̀pá ẹ̀yin ìyá mi ẹ̀yin bàbá mi ẹ̀yin ẹmọrú àwọn oyè tẹ́ ń jẹ yẹn ẹ̀yin abọ́rẹ̀ ẹ̀yin gbogbo yín pátápátá tẹ́ wà nínú ìṣẹ̀ṣe tẹ́ jẹ́ pé ẹ̀yin gangan ni ìṣẹ̀ṣe ẹ̀yin lẹ gbé ìṣẹ̀ṣe dání ṣó ti yé yín bẹ́ẹ̀ yẹn ẹ jẹ́ kọ́rọ̀ mi máa yé yín ẹ̀yin bàbá wa àti ìyá wa nínú ìṣẹ̀ṣe tó jẹ́ pé bọ́dì ẹ̀yin ni bọ́dì ìṣẹ̀ṣe embodiment ìṣẹ̀ṣe ṣó ti yé yín ṣẹ̀pá wa ń tiwa a kì í ṣe oníṣẹ̀ṣe ṣó ti yé yín ṣùgbọ́n àwa ṣẹ̀ padà wálé ni a lè pera wa lórí ìṣẹ̀ṣe tó rà mọ̀ kankan nípa ẹ̀ ṣó ti yé yín. so mo fẹ́ fi fídíò ọba ẹ̀là tí wọ́n ṣe yẹn mo fẹ́ fi make point of contact fún yín tí wọ́n sọ wípé kọ̀nàkọ́nà ọmọ ẹ̀gà ìjà ń bọ̀ wípé ẹni mùsùlùmí tó bá gbé tó bá ba àwọn irúnmọlẹ̀ wa lórúkọ jẹ́ wípé àwọn máa gbé àwọn ò bá ṣẹjọ́ àwọn ò ṣe gbá àwọn arrest ẹ̀ àwọn rán lẹ́wọ̀n ṣẹ́yìn gbọ́tọ̀ lọ́hùn ni bàbá wa ẹ̀yin bàbá wa àtẹ̀yin ìyá wa báwo lẹ ṣe ń ṣe báyìí ẹ calm down kò sẹ́ni tó máa bá yín wí o bàbá ọba ẹ̀là fún fídíò tẹ̀ ṣe yàn bí abiyamọ ṣe ń ṣe nìyẹn ara ọmọ ló ta yín wípé tẹ́ lè ṣe báyìí fọmọ wa nítorí pé ó padà sílé àwa náà máa bẹ̀rẹ̀ sí ní máa ṣe bẹ́ẹ̀ fún yín ẹ má jẹ́ kó rí bẹ́ẹ̀ ẹ sẹ́ńtì máa mọ́kàn ẹ pẹ̀ sí ẹ sì dáhùn ẹ kulẹ̀ kì í ṣẹ̀yìn tẹ́ jẹ́ ìyá wa àti bàbá wa nínú ìṣẹ̀ṣe ló ń bájà àwa ni wọ́n ń bájà ṣó ti yé yín bàbá ọba ẹ̀là ẹ ṣe báyìí ẹ dẹ̀ẹ́lẹ̀ ẹ má arrest anybody àwa ò ní agbára a ní ìkọ̀kan kódà a lóògùn a láyẹta a lókìgbẹ́ a ní túdè a ní gbẹ̀tugbẹ̀tu kò sí ìkọ̀kan tá a ní àwa ọmọ yín torí wípé àwa ọmọ yín tá jẹ́ ojúlówó ọmọ yín ajá mọ́ wọn lọ́wọ́ àwa yẹn ni wọ́n dojú ìjà kọ torí àwa yẹn nígbà tá a já mọ́ wọn lọ́wọ́ yẹn ló wá ń dùn wọ́n pé òkè tó bá tiẹ̀ sọ wípé ìwọ ń tiẹ̀ o ti mórí bọ́ ẹran lọ àkẹ́ ẹ̀ kí ló máa mú ẹ tó yẹ pé o wá bọ́ sórí social media o wá tún wá ń gbìyànjú láti máa liberate àwọn ẹran tí wọ́n dè mọ́lẹ̀ àwọn ẹran yòókù ibẹ̀ yẹn ni wọ́n ti ní ìṣù pẹ̀lú àwa ṣé wá rí èyí ìyá wa àtẹ̀yìn bàbá wa nínú ìṣẹ̀ṣe yẹn ìṣù tí ẹ̀yin rò wípé wọ́n ní pẹ̀lú yín ni wípé nítorí wípé àwa ọmọ yín ti padà wá sílé wọ́n wá fẹ́ máa attack wa àbí láti máa gbé wa àbí láti máa ipò máa jẹ́ insult fún yín rárá o it's part of the game ẹ jẹ́ kí wọ́n ẹni tó wọ́ bó ṣe bọ́wọ́ wọn ṣe ti bàtà ní ọlọ́run tí wọ́n gbé ta lọ lọ́run yẹn àwọn náà mọ ibi tára wọn kù sí gbogbo ayé ló ti rí wọn bí aláṣejù gbogbo ayé ló ti rí wọn bí ẹni ibi gbogbo ayé ló ti rí wọn bí ìkà gbogbo ibi tí wọ́n ní ìdè ni wọ́n ti tẹ́ kọjá abẹ ẹ má jẹ́ ká bá ẹlẹ́dẹ̀ ṣeré ẹrẹ̀fọ̀ tó ti yé yín ṣé wá rí ẹ̀yin bàbá wa máa ń sọ kinní kan nínú òwe àwa ọmọ kóòtù òjìrè ẹni wípé olè ló máa mọ ẹsẹ̀ olè
tọ̀ lórí àpáta àwọn làwọn ya wèrè ṣe mọ̀ pé béèyàn bá ya wèrè tó bá train àwọn kan ẹni yẹn lè ya dìgbòlugi so wèrè orí tí wọ́n táwọn yà yẹn làwọn fi train àwa tá fi ya dìgbòlugi mọ́ wọn lọ́wọ́ ṣó ti lé yín kò sì sí bí wèrè ṣe lè ya wèrè tó apá ẹ̀ ò lè ká dìgbòlugi ijọ́ tó bá gbá dìgbòlugi wèrè gan máa sá kọlù gbẹ̀ni ṣó ń yé yín ní ìgbà tí wọ́n kó wa sí àkàtà ní ìgbà náà gbogbo wèrè orí wọn ni wọ́n fi tọ́ wa gbogbo violence ìgbésí ayé wọn ni wọ́n fi tọ́ wa gbogbo ìgbà tá à ń dàgbà bọ̀ gbogbo ẹgbẹ́ mùsùlùmí o má mẹ́nubà wọn o mùsùlùmí o àwọn mùsùlùmí yẹn wàwọ́ àwọn pọ̀ ẹ̀mí wọ́n rọ́kú ìsọ̀rọ̀ àlà nígbésí ayé wọn òun ẹ ṣáà má sún mọ́ wọn o èèyàn lè bú mú kírísítẹ́nì yóò sọ wípé òun fàì lọ́lọ́run lọ́wọ́ òun fàì ló jésù lọ́wọ́ òun fàì lé gọ́ọ̀dù lọ́wọ́ jésù ni òun fàì sí kóòtù jésù ṣùgbọ́n tó bá ti lè mẹ́nu bá mùsùlùmí yóò bá ẹ wọdé pọ́tà torí ó ya wèrè gan àtilẹ̀ láti mọ̀ yín bẹ́ẹ̀ bó tilẹ̀ jẹ́ pé inú ẹ̀sìn yẹn náà làwa wà ibẹ̀ náà láti wà tata àti ń gbọ́ pé mùsùlùmí o wọ́n ba ẹ̀kan lẹ̀ ni wọ́n ba tiẹ̀ jẹ́ ni wọ́n ṣe kinní kan àwọn èèyàn ń fi fear ìbẹ̀rù ni ìbẹ̀rù dẹ̀kẹ̀rẹ̀ òun ni the greatest weapon tí èèyàn fi lè bá yé èèyàn jẹ́ láyé yìí tí o bá ti rí enemy ẹ̀ even though you fear them tó mọ̀ pé wọ́n jù ẹ́ lọ láti ṣe anything fún ẹ wọ́n lè pa ẹ̀sùn jẹ má jẹ́ kán rí fear yẹn lára ẹ̀ tó o bá ti rí fear yẹn lára ẹ̀ àwọn gan fúnra ara wọn ṣòro máa mú ilé ayé wọn ṣòro mo tún mọ̀ ṣòro àwọn slang àwọn ọmọ mi nìyẹn lórí Flatbush ìgbà yẹn tàn kékeré àwọn àbúrò mi máa ní lórí Flatbush ṣòro máa mú ilé ayé wọn nígbà yẹn fear ni wọ́n fi ń control gbogbo the whole community fear of Muslims mùsùlùmí o nǹkan tó bá ṣe skit àbí tó bá ṣe kinní kan àbí tó bá tiẹ̀ ṣe joke nínú Christianity àwẹ̀ á sọ pé òun fà ilé Jésù lọ́wọ́ ṣùgbọ́n mùsùlùmí má débẹ̀ o olórí ibú ni wọn kọ kú o ìsọ̀rọ̀ àlà nígbésí ayé wọn o nígbà tí wọ́n wá tọ́ ọmọ tán irú àwa náà wá lo wèrè yẹn wèrè wa tó wá upgrade yẹn tó di dìgbòlugi yẹn àwa fèsì wọn ibi tán ti ní ìṣù nígbésí ayé wọn nìyẹn ṣé mo wí pé gbà táwa sì wà lọ́wọ́ wọn ẹ̀yin bàbá wa àtẹ̀yin ìyá wa nínú ìṣẹ̀ṣe ẹ̀ lè fèsì wọn torí ẹ̀ mọ̀ bí tẹ́ máa gbà mú wọn torí ẹ̀ mọ̀ àṣírí wọn ẹ̀ mọ̀ kọ̀kọ̀ ẹ̀ mọ̀ gbangba wọn torí pé gbogbo àwa ọmọ tó yẹ ká jẹ gbárùkù tìyín náà láti kú ti bá wọn lọ ọwọ́ wọn láwà ẹ̀yin yín fẹ́ lè rí èèyàn gbèlè yín lè rí èèyàn gbèlè yín àwa ọmọ tó yẹ ká máa sọ pé àwọn bàbá wa ní o ẹ fi wọ́n lẹ̀ o àwa gan láwọn máa sọ pé àwùsùbìláì mi náà ṣetán nírọ̀jìm fún yín ṣùgbọ́n ní ìsìn tí àwùsùbìláì ti padà di àwùsùbìtúrù mọ́ wọn lọ́wọ́ ó ti bọ́ lọ́wọ́ wọn so ní ìdí àti ṣe fídíò pé ẹ máa mú wọn má mú wọn ẹ fi wálẹ̀ pẹ̀lú wọn àwa àti wọn tún fighting ni tún wá sì jọ gé 4 ni tó ti yé yín ẹ̀yin bàbá wa ẹ má arrest anybody ní ìdí ẹ̀ ìtara ọmọ ló ṣe yín wípé wọ́n fìyà jẹ ọmọ yín torí pé ó padà sílé ẹ má ṣe bẹ́ẹ̀ rárá ẹ má ṣe bẹ́ẹ̀ ṣó ti yé yín ẹlẹ́dẹ̀ làwọn ní ìgbà tí wọ́n mú ta lọ́lọ́run wọ́n mọyì ẹrọ̀fọ̀ tó yí wọn ní ara wọn ò lè wẹ̀ kó mọ́ ní gbogbo ìgbésí ayé yìí kan fi áìpò fọ̀ kó lè mọ́ torí ó ti wà nínú mùdùmùdù iṣan ara wọn egungun ara wọn ẹran ara wọn àwọn mùsùlùmí tí ò gbójú síta lórí ayélujára gan mọ́ gbọ́bi tí ayé wọn kù sí torí báwọn èèyàn bá rí wọn ní ilẹ̀ Yorùbá wọn á sọ pé mùsùlùmí mà ní má jẹ́ kán tí ẹ̀ mọ́lé alákatakítí mà ní ya sáfún akọ́ṣìbérò ní ní gbogbo àdúgbò níbi tí wọ́n ti ń gba yìí tí wọ́n ti ń gbẹ̀yẹ wọ́n ti padà tẹ̀ ń bẹ̀ àwọn náà mọ ibi tára wọn kù sí
ẹ rí wọn ni kò tí ì yé yín wípé tí wọ́n ti bá wọn bó ṣe wà yẹn tí wọ́n ó ti bá wọn gbogbo bí tí wọ́n ti jẹ́ ní yìí ni wọ́n ti padà dẹni lẹ́lẹ̀ wọ́n ti dẹni ràlẹ̀ràlẹ̀ so ẹ má ṣe bíi tiwọn rárá ọmọ ọba ni wá a gbọ́dọ̀ ẹ̀yin bàbá wa àti ìyá wa ẹ gbọ́dọ̀ jagun bí ẹrú ṣe láwa tí wọ́n fi mentality ẹrú tọ́ yẹ jẹ́ ká bá wọn po lẹ̀ mọ́lẹ̀ fọ̀rọ̀mọ́ ká yíra wa mọ́lẹ̀ dáadáa ṣó ti yé yín ìtọ̀ ẹrú ni wọ́n tọ́ wa bẹ́rú bá sì máa jà báyọ̀ ẹ mọ̀ pa gidi tálíkà ó lé kéńkà ó lé kú títí tó lówó bá bínú wa gbọ́ nǹkan tó ṣe yẹn I'm very angry but anyways tó bá rí ìbínú tálíkà wàá mọ̀ wípé issue ńlá ni torí kúkú mọ̀ wípé òun ò lẹ́nìtì láti lose olówó máa ronú gbogbo àwọn investment yẹ a máa ronú ibi tóun contract tóun forí lé tálákà kò sí nǹkan kan bẹ́ẹ̀ páíkò ní kú wọlé àwòrò bá ń sá ṣó ti yé yín ṣe mọ̀ pàjọ wà lórí level yẹn ni ẹ̀yin bàbá wa ẹ̀yin ìyá wa assistance tẹ́ lè ṣe fún wa òun lẹ fi ń ṣe fún Tani Olohun ìwúre tẹ́ ń ṣe fún gbogbo wa ẹ jókòó kẹ́ ṣe bí ọlọ́ba kẹ́ fẹ̀yìntì ṣó ti yé yín ẹ fẹ̀yìntì gbogbo bẹ́ẹ̀ ṣe sọ̀rọ̀ lórí social media látọjọ́ yìí ṣágbára yín ni agbára yín kọ́ ṣẹ́yìn lẹ bẹ̀rẹ̀ ẹ̀ ni ẹ má fohùn yín kú rárá torí ẹ̀yin kọ́ ló ń bájà ibi òrẹ́ ẹ̀ rí mo kan kínní pé mo fẹ́ kan álà mọ́ bẹ́ẹ̀ ni òun rèé mo fẹ́ kan álà mọ́ bẹ́ẹ̀ ni kí n dè mọ́lẹ̀ kíṣì mi ló ń gbé látijọ́ ọjọ́ yìí kíní ọ̀hún ó wà useless bí omi ìṣanwọ́ ni ṣe ni mo dín dòdò lásán ni mo dín kí n sáré lọ wọ pampers fọmọ dòdò ti jóná álà ò lè ṣọ́ dòdò ṣerú ìwé tán ní kí n máa kà nìyẹn àbírú ẹ̀sìn tán ní kí n máa ṣe nìyẹn ẹ wo mi ò lè wait láìní tí mo ní kẹ́ má cross yẹn mi ò lè wait kẹ́ cross ẹ̀ ṣó ti yé yín ibi tẹ́ ẹ pọ́n ìwé yìí lé dé fún wa ẹ sọ fún wa wípé ẹni tó bá ń ṣe nǹkan oṣù ẹ tí mọrú mẹ̀mẹ̀ tó fẹ́ ṣẹlẹ̀ sí Allah lọ́wọ́ yín torí ẹnìkan sọ fún mi pé kì í ṣe Allah ni mo dìmú pé ohun Allah ni mo dìmú ní ilẹ̀ káàárọ̀ òjíire wọ́n máa ń sọ kinní kan wọ́n ní wípé igbá alẹ́ awo ni àwọlé awo ni eléyìí tẹ́ ti pè ní ọ̀rọ̀ Allah ni mo dìmú ṣó ti yé yín Allah nìyẹn Allah gbọ́ jágbajàgba ojú ẹ̀ ti rí màá bó ṣe wà yẹn kò lè sọ fún yín ni ṣàǹpó kò lè sọ̀rọ̀ adití ni ń gbọ́ ṣé wàá sọ fún wọn díẹ̀ ní nǹkan tójú ẹ̀ ti rí yìí tí bẹ̀rẹ̀ rárá ṣe bẹ́ẹ̀ sọ pé ẹni tó bá ń ṣe nǹkan oṣù kò gbọ́dọ̀ fọwọ́ kàn àwọn amukú mẹ́kọ̀ọ́ ẹ mọ̀ pé ibi tí wọ́n ti síìlì ẹ̀ tí wọ́n ẹni tó obìnrin tó síìlì ẹ̀ yẹn ẹ mọ̀ bóyá ó ń ṣe nǹkan oṣù lọ́wọ́ Allah tí mo sì máa fi ṣe píríọ̀dù ni fẹ́ẹ̀ tí mọ̀ kankan so kẹ́ lè máa gbọ́ díẹ̀díẹ̀ bọ̀ nìyẹn ibi láìní tí mo ní kẹ́ má cross yẹn tẹ́ ẹ̀ bá ti cross yẹ fine but ẹ bá ti cross yẹ nǹkan oṣù ló máa padà gbẹ ilé bí nǹkan oṣù ló máa padà gbẹ̀yìn sí ṣó ti yé yín ẹ tí ìmọ̀rú frustration tẹ frustrated person tẹ pàdé lórí nǹkan tá à ń sọ yìí ẹ tí ìmọ̀ frustrated person tẹ pàdé ṣó ti yé yín lórí nǹkan tá à ń sọ yìí orí ẹ̀ náà lájọ máa wà Allah yín á gbọ́ á rí ẹ̀yin gan tí ẹ fẹ́ imagine tí ò bá kí n ṣe pé àwọn kan tí wọ́n ń ṣe kí ni tí wọ́n súnmọ́ mi ni èní tó jẹ́ ọjọ́ birthday mi mo fẹ́ fi Allah ṣe burnt offering fún àwọn baba ńlá mi mo kàn recline ọ̀rọ̀ yẹn ni kékeré wọ́n sì lè ṣe normal àfa ṣe normal àwa gan máa ṣe abnormal
ṣé rò pé abnormality wà fún ẹnìkan ṣo ni ṣé rò pé kó máa gbá lórí èèyàn ẹnìkan ṣo ló ní ni tí wọ́n bá sọ pé ó ya wèrè àbí nǹkan ṣe ẹ́ nínú ọpọlọ ìwọ mọ̀ bóyá ẹnìkan wà níbì kan tí ò tiẹ̀ ná ọpọlọ yẹn rárá tó yẹ pé ṣòro máa padà mú ẹ nígbà tó bá tí irin bá kọrin ìkan á rún fún kan ni. So bàbá ọba ẹ̀là pátápátá gbà lórí ọ̀rọ̀ yín ni mò ń sọ pé alẹ́ má bá wa dá sí ìbá wa dá sí yẹn ní dìdìrín òpònú amúkú mẹ́kan kan ti sọ wípé òun ṣe bẹ̀rẹ̀ mi ìfẹ́ play voice note ẹ̀ torí kùn dín ni kò ní ìtumọ̀ sí mi. lọ́lọ́hún ṣe bẹ̀rẹ̀ ní ẹ̀ lè arrest òun torí pé ní gbogbo nàìjíríà yàwọn làwọn ní power ẹ̀ máa jẹ̀bi bọ́ ọbẹ̀ ni torí òun níbi kan tóun máa fi hàn yín bẹ̀ pé Allah ó kọ̀yìn sí ẹlẹ́bọ nínú Quran ẹ̀ adájọ́ tó máa dá ò sí. mo sọ fún yín wípé kò sí bí ẹ ṣe lè sọ fún wọn pé kó má bu ìṣẹ̀ṣe mọ́ tí wọ́n ní bú ṣẹ̀ṣe because ibi ìjẹun tàwọn nìyẹn ibi tó ń gbà jẹun nìyẹn ibi ìjẹ ló ń dí lọ yìí ibi ìjẹ òun ló ń dí lọ yìí mo ti ní mo máa play voice note bàbá mi yẹn tẹ́lẹ̀ ni ẹ ṣeun ìyá àpilẹ̀ ọ̀rọ̀ mo kí yẹn káàbọ̀ mo ní mo máa play voice note bàbá yẹn tí wọ́n ní inú àwọn dùn pé lẹ́nujọ́ mẹ́ta yìí àwọn ò rí mi níta kí n ṣètò kí n sọ̀rọ̀ mọ́ kí n ṣe kíní kan èmi bẹ́ẹ̀ mi ṣe ń ṣe nìyẹn èmi ò dáyé rata máyàjọ mi ò dàbí barista wèrè tó sọ pé kíní kan tó jẹ́ pé orí ọ̀rọ̀ ọlọ́rọ̀ lóbi ń kú létí ń dákúdájì tí ò mọ̀gbà kan lára ń fẹ̀ sí mi èmi ò ń ṣe bí irú àwọn wọ̀nyẹn mo lọ́mọ lọ́wọ́ ṣé ti yé yín àkókò tí mo máa ní fúnra mi tí bá ṣe lórí social media for a very long time máa tún sinmi láti lè tọ́jú ilé láti tọ́jú ọmọ láti tọ́jú ara mi ṣé ti yé yín ara náà ń fẹ́ sinmi èèyàn máa ń túbọ̀ kìíní ìbọn gan máa ń sinmi tó bá yìn dé stage kan ó máa sinmi kó lè túnra ẹ̀kẹ́ ṣó ti yé yín barista us máa mọ òun ló ń dákúdájí lórí ọ̀rọ̀ lọ́wọ́ torí nígbà tó ti jí láàárọ̀ nínú ilé ló ti máa fíù pé ó dà pé ó fẹ́ rẹ̀ òun lénìí tó yẹ kí wèrè sinmi kò ní sinmi ẹjọ́ yìí ni ẹjọ́ ẹlẹ́jọ́ yìí náà ni ó kú ti sọ pé tóun bá kú lé lórí gan àwọn ìgbà tó ń pè ìsọ̀rọ̀ Allah ni kú yín ìsọ̀rọ̀ Allah ni òun ni kú yín ẹ̀mí yín ò jọ yín lójú bí ìkẹkú lórí ọ̀rọ̀ Allah kó lè lọ dó 72 virgin nígbà tá Allah ti sọ fún wípé òun máa fún ní strength ọkùnrin 10 láti fi dó 72 virgin ẹ béèrè lọ́wọ́ òpònú ara ẹ̀ pé ìyàwó tó gbé sílé mélòó ló ti fi dó wọn tán ṣó ti bá wọn sùn tán ṣó ti satisfy wọn tán tó sọ pé òun máa kú lórí ọ̀rọ̀ kéèsì èèyàn kan ṣo kò ṣe kéèsì odindi ìlú èèyàn kan ṣo ẹ wo bá ṣe ń ronú bíi tíntín gan ò lè ronú bẹ́ẹ̀ ó ní bó ṣe máa ṣọwọ́ báyìí tó fẹ́ pa tíntín gan ìyẹn gan á sáré fẹ́ lọ bó ṣe rí bí tíntín ṣe kéré tó yẹn tó bá ṣe báyìí tó ti tọwọ́ yẹn tí ń bọ̀ báyìí ó ti sẹ́ǹsì ó ti sá lọ wèrè níbẹ̀ ló máa kú sí o àfi kóun kú síbẹ̀ ni a sì tí ìbádébì kankan tí ń dákú dájí tó ń pariwo blood of Jesus lé lórí ẹnu wa ò ní gbòfò lé yín lórí ẹnu wa ò ní sílẹ̀ ẹnu wa ò ní rọ̀ wá a ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni we have nothing to lose ẹ̀yin ní gbogbo ayé ti mọ Islam mọ̀ yín ẹ̀yin ní Islam yẹn máa padà di àbùkù fún yín bẹ́ẹ̀ ni ẹ̀yin làwọn èèyàn pọ́n lé tẹ́lẹ̀tẹ́lẹ̀ pé àfa àwa o anakunmulayo Zakari yawo iné kan yawo àwa òkú lẹ́nì kankan tó ẹ̀rí àkú ní támọ̀ kò lò wá lọ́yọ̀ọ́ ẹ̀yin ẹ̀ẹ́dẹ́ ní àbùkù tí ìmọ̀ mẹ̀mẹ̀ àbùkù olóròǹbò ẹ ti gbọ́ rí ẹ máa kàn ìtójú bẹ́ẹ̀ lọ
wọ́n tiẹ̀ ní ẹnìkan ló ẹ máa ṣe ẹ̀sìn awọ́rò ẹ̀sìn awọ́rò tí ìrírú ẹ̀ rí ṣẹ̀sìn awọ́rò ẹ rí pé ó ti ń di personal hatred láàrin one on one ṣó ti yé yín ó ti ń di personal hatred ẹ̀yin gan ò ní lè sọ bókúta gidi ṣe wà yẹn àwọn tó wà ní àdúgbò ẹ̀ lásán tó bá bọ́ síta tó bá ń jáde àwọn tó máa ń kí tẹ́lẹ̀ pé bàbá o ẹ ǹlẹ́ o bàbá o ẹ káàsán o bàbá o kìnnìkan tí ọmọ ẹ̀ bá fẹ́ bọ́mọ ẹnìkan ṣeré ládùúgbò gan lásán wọ́n á ní kí ni wọlé fún mi o wọlé jọ nítorí Ọlọ́run ẹ má gbé lọ òkè kúra o ẹ dẹ̀ mọ àwọn ọmọ Yorùbá ìsọlẹ́nu yìí ni wọ́n ní 100% wọ́n á sọ ẹ lẹ́nu wọ́n á sọ ẹ̀yin wọ́n á sọ yín lẹ́nu wọ́n á sọ ìgbésí ayé yín lẹ́nu ṣe bẹ́ẹ̀ yín lẹ̀ ń ṣe ẹ̀sìn àpọ́nlé àbí láyé ìgbà kan wọn ò lè mẹ́nu bà ẹ̀sìn yín láyé ìgbà kan kò sẹ́ni tó lè mẹ́nu bà Islam nísìnyí nǹkan aláàké ń yàké aláàdá yàdá oníkùmọ̀ ń yọ ẹni tó yìnbọn gan yìnbọn lùgbà o hálà tó jẹ́ wípé orúkọ ẹ̀rù jẹjẹ ní tẹ́lẹ̀ ó ti wá di nǹkan àmúṣeré ó ti di household name ibi tẹ́ ẹ bẹ́sìn yín dé nìyẹn ibi tẹ́ ẹ bá dé nìyẹn ibi tí wàlẹ̀ àṣírí yín tó tì yín lọ nìyẹn. Bẹ́ẹ̀ ni ó rí ni mo ṣe bímọ ni ṣé mo pé wọn kì í bímọ lọ́dọ̀ tí a gan níyín mo ṣe bímọ ni báwo ló ṣe fẹ́ kó tún rí tí n bá ń jáde mo máa panu mo máa tẹ gbogbo ẹ̀ ó ti yẹ ìwọ irú tó ń bú mi dáadáa kó dùn mí ìwọ kan mọ̀ da ẹ lóhùn ni mo ṣe bímọ ni tó bá mọ̀ tẹ́lẹ̀ ṣé mo pé wọn kì í ṣe nǹkan ìyanu wọn kì í ṣe nǹkan iyì wọn kì í ṣe nǹkan ẹ̀yẹ nílé yín mo lọ́mọ kókó lọ́wọ́ ó mọ̀ ni ó mọ̀ tẹ́lẹ̀ jẹ́ kí n sọ fún ẹ sáìnì wípé mi ò kì í ṣe àgàn òun ló rí yẹn sáìn motherhood mi sáìn pé mo pé lóbìnrin sáìn pé ìyá ni mí sáìn pé abiyamọ ni mí òun ló rí yẹn and I'm proud with it tó bá ń pè mí ò wà proud ni ṣó ti yé ẹ mo máa wọ aṣọ gẹ̀rẹ̀jẹ̀ ṣé wọn pa àwọn ìyàwó tí wọ́n gbé sílé wọn ò lóyún rí wọn ò bímọ rí ìwọ ló máa irú ọkùnrin bẹ́ẹ̀ ló máa body shame ìyàwó wọn nígbà tó ń pé bó ṣe fẹ́ wọn bẹ́ẹ̀ kọ́ ló ṣe rí nígbà tó bímọ fún ẹ tán you can't body shame me because èmi ṣe bímọ ni mo ní ó ti yí ẹ mo ní kékeré awo mi lé tí mò ń tọ́ lọ́wọ́ mo ṣe já ọyàn lẹ́nu ẹ̀ ni tó bá fẹ́ gbọ́ àwọn òpònú pora mọ́lẹ̀ you think you can insult somebody like me you can't shame the shameless gbogbo àtijọ́ tá a ti bọ́ sórí social media yìí láti gbé tìjú sẹ́gbẹ̀ẹ́ kan láti fi kíni wèrè la fi ń pọ̀ tiẹ̀ torí wèrè ló lè wo wèrè ló lè ikùn yìí ó ṣẹ̀ ṣe iṣẹ́ abiyamọ tán ni odindi apartment lọmọ mi fi ṣe tó bá rí mi nínú oyún ó ga tó yìí ẹyàn kan dẹ̀ ló wà ń bẹ̀ ó ga tó yìí nínú oyún mi wọ́n wá wú tó bá rí mi àwọn níyàwó wọn máa irú wọn níyàwó wọn máa lóyún tó máa dàbí nǹkan ìnuwọ́ tó bá rí mi nínú oyún ìwọ́gán wà túbọ̀ ẹ̀yìn wò pé olóyún lórí báyìí tó fine báyìí ó rí ni pẹ̀lú pé mo ṣẹ̀ bímọ ó rí pé ó rí pé àwọ̀ ọ̀la àwọ̀ mi tuntun mi ni ó rí ni kò wọ́n ṣe àwọn káwọn kan wà tán foolish gan àwọn kọ́mẹ̀ntì míì wà tí mo ti rí tí mi ò dáhùn but there are some tó yẹn pé èèyàn gbọ́dọ̀ dá wọn lóhùn mo lè ṣe báyìí ṣó ti rí that means ikùn mi ó sì máa padà sí normal mo ń heal lọ́wọ́ ni gbogbo time tóbìnrin tó bá ṣe bímọ jẹ́ educate while you are on this platform tóbìnrin bá ṣe bímọ ó sì ní 3 years láti heal torí ara tútù ni mo wà báyìí ṣó ti yé ẹ ara tútù ni mo wà báyìí máa gbó lọ mi ní blọọkì gbogbo yín torí ìjọ tí n bá máa jó àlà kẹ́ lè wà ń bí kẹ́ lè sunkún kú dáadáa mi ní blọọkì yín torí pé gbogbo àwọn tí mo ti wá blọọkì pátápátá ọjọ́ yẹn ni màá wá lọ tú wọn lẹ̀ gbogbo èyí tẹ́ ń bẹ̀ mí pé kí n má jó àlà
ṣó ti yé yín ọmọ mi ṣe ẹ̀pọ̀ ọmọ ọdún kan ni. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ ti ń bẹ̀ mí pé kí n má jó àlà ni mo wá fi èní ìyá àdírẹ́sì ọ̀rọ̀ yín. Kí ni ọ̀rọ̀ tí mo fẹ́ àdírẹ́sì ni wípé ẹ má bínú. Ìdí tí máa ṣe sọ pé ẹ má bínú ni wípé kò ní dàbẹ́ ni kó má dàbẹ́ ni pé ẹ bá mi sọ̀rọ̀ mi ò gbọ́ rárá mi ò ṣe irú èèyàn bẹ́ẹ̀ yẹn. Tí n bá fẹ́ gbọ́ ọ̀rọ̀ téèyàn bá fẹ́ bá mi sọ màá ní kó má wulẹ̀ sọ rárá. Ṣùgbọ́n mo jẹ́ nìkan tó jẹ́ wípé nídìílé wa ni aláfọ̀ṣẹ ni wá a kì í fàfọ̀dálẹ̀ torí pé ìdílé ọba ni mo ti wá wọ́n sì sọ wípé àṣẹ lọba pa ọba kan ò kì í dábàá ọba tó bá ń dábàá kò láṣẹ lẹ́nu ni ẹ̀bà ló jẹ kò jọba ṣó ti yé yín. So kò sí bẹ́ẹ̀ ṣe lè bẹ̀ ẹ má kúkú ya bẹ̀ mí ni lórí kíní tá à ń sọ yìí torí ìjọ tó bá máa ṣẹlẹ̀ ìwé kan ọjọ́ kan ni ṣó ti yé yín. Ìwé kan ìgbà tá a bá dẹ̀ máa dáná sun it is going to be fun gidi ni. Mo ti ń ronú the way tó jẹ́ pé ó máa jẹ́ fun tó jẹ́ pé ẹ̀yin tẹ́ ẹ jẹ́ mùsùlùmí gan inú yín á tún máa dùn pé mò ń ṣe. Ẹ rí mo wà very considerate gan. Ẹ̀yin tẹ́ ẹ jẹ́ mùsùlùmí nígbà tí n bá bẹ̀rẹ̀ sí ní jogan ẹ̀gbọ́n máa rẹ́rìn pé ọmọ yìí ti yà nǹkan kí ni ìfà ni o àti mo máa rẹ́rìn ni ṣó ti yé yín. Tí mo ṣe máa ṣe nìyẹn ṣó ti yé yín mi ní block anybody gbogbo àwọn tí mo block gan as a matter of fact máa lọ tú wọn lẹ̀ mo dẹ̀ fẹ́ kẹ́ follow page torí mo fẹ́ kán report page yìí page tí mo fẹ́ kẹ́ follow page ìṣẹ̀ṣe làgbà gbogbo ẹ̀sìn yes òun ni page tí máa fi máa jó àlà nígbà tí wọ́n bá tasì àgẹ̀rẹ̀ tán. Nígbà tí wọ́n bá tasì àgẹ̀rẹ̀ tán page tí máa ìṣẹ̀ṣe làgbà tuntun short clips sorry ìṣẹ̀ṣe làgbà tuntun máa share sórí pages mi méjèèjì so kẹ́ ẹ follow ẹ̀ so ìjọ́kíjọ́ ẹ ní sọ pé mi ò rí fídíò yẹn mi mọ̀ gbà tẹ́ lọ live mi mọ̀ gbà kò sígbà tí ò ní padà wọnú ná mi mọ̀ gbà tẹ́ lọ live mi mọ̀ gbà tá ṣe live kò sí yẹn bẹ́ẹ̀ o ó máa ṣẹlẹ̀ o it go happen. Ẹ ní bínú ni tí bá ti sọ̀rọ̀ wọ́n ní àsọ̀rọ̀ ṣẹ tírú wọn bá sọnù kan gbá wọn tí n bá sọ̀rọ̀ tí ò bá rí bẹ́ẹ̀ mọ́ tí n bá sọ̀rọ̀ àwọn tèmi ò ní gbà mí gbọ́ mọ́ ṣó ti yé yín èmi náà adẹni àbùkù bíi tiyín ṣàǹpẹ́ yín tiyín ẹni ẹrọ̀fọ̀ ní yín tẹ́lẹ̀tẹ́lẹ̀ ṣó ti yé yín. Fún ẹ̀yin tẹ́ ẹ jẹ́ olólùfẹ́ mi tẹ́ bá mi sọ̀rọ̀ pé kinní kan pé kí n gbójú ń bà tẹ́ bá ti ń bá gbogbo ẹlòmíì lè sọ lórí social media pé òun máa ṣe kẹ́ bá sọ pé ó gbọ́ o kì í ṣe mi o mi ò gbọ́ payán o tí n bá ti sọ̀rọ̀ bó ṣe máa rí nìyẹn o mi ò mọ̀ ṣáìdá o lógò mi nìyẹn o mo kàn jẹ́ woman of principle ṣó ti yé yín woman of principle ni mo máa jó in a very 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 nice way. Mo dẹ̀ ti sọ ojú ìwé kan ọjọ́ kan ni ọjọ́ mélòó ni ilé abala ìwé mélòó òun lè okay wọn kọ pages mélòó tó ní mi ò gbọ́ payán page 49 page 304 okay ó ní àwọn kan tí wọ́n kọ page sí so normal pages ní 619 pages so plus àwọn jára epo fi sí sebẹ̀ a máa lọ bí 1000 plus days tí màá fi dáná sí
ẹ̀mí mi tó bá bẹ̀rẹ̀ náà ló máa parí ẹ̀, irọ́ lẹ pa. Ìjọ́ tí bá máa parí ẹ̀ báyìí, ìjọ́ yẹn máa jẹ́ super day. Ìjọ́ tí bá máa parí ẹ̀, kí n tó parí ìwé yìí, ẹlòmíì máa ti ní heart attack. Ìyá Písí ọlọ́pàá ẹ̀jẹ̀ ẹ ṣeun. Ẹlòmíì nù yín láti ní heart attack. Nítorí mo máa ṣe. Mo ń bẹ̀ yín, gbogbo ẹ̀yin tẹ́ ń bẹ̀ mí lábẹ́ aṣọ. Ẹ jọ̀ọ́, èmi náà ń bẹ̀ yín. Mo ń fọlọ́run bẹ̀ yín. Ẹ jọ̀ọ́, Ọlọ́run mo fi ń bẹ̀ yín, ẹ má bẹ̀ mí mọ́. Ẹ má jẹ́ kó dàbí pé èèyàn burúkú ni. Gbogbo àwọn tó ti bẹ̀ mí sẹ́yìn, àwọn náà mọ̀ pé mi ò ní gbà. Lójú wọn ní ìsìn ó fẹ́ máa dàbí pé ẹ má wulẹ̀ bẹ̀ mí rárá ni. Ẹ̀yin olólùfẹ́ mi, mo fẹ́ fi àsìkò yìí sọ fún gbogbo yín tí bá ti sọ pé mo máa ṣe nǹkan, ẹ má wulẹ̀ bẹ̀ mí rárá àti rárá ni. Kì í ṣe nítorí pé mo lágídí àbí mi ò ń ṣe èèyàn tó ń gbọ́ràn sí èèyàn lẹ́nu. Ó ṣeé ṣe tí ń bá tí ì sọ síta kẹ́ wá sọ pé ẹ ṣe ń wòye ọmọbìnrin yìí o, ó dà pé ó máa fẹ́ ní nǹkan báyìí ní máìndì o, láti wá pé kẹ́ wá bẹ̀bẹ̀. Mo sì lè gbọ́, mo lè. Ṣùgbọ́n tí bá ti lè sọ báyìí, ohun ẹnu mi àṣẹ ni. Ọba kì í sọ̀rọ̀ kan tún sọ wípé kó tún dá a padà. Ẹ rí obìnrin tó jẹ́ adélé rí ni. Tí n bá ti sọ pé mo máa ṣe báyìí, gbogbo àwọn tó mọ̀ mí lórí ṣé ẹ ní kọ́mẹ̀ntì yẹn? Ó ní you will die before that day. Ọ̀gbẹ́ni, mi ò ní ṣépè fún ẹ torí mi ò sí lára ẹni ìlọ́jọ́ òbí mi. Ṣé ti yẹ? Ṣùgbọ́n àwọn táwa ti sọ wípé a máa jàkàrà wọn bí. My friend, a padà jàkàrà wọn ni o. Bóyá ó ṣeé ṣe kó jẹ́ pé ó ṣe ń come across page mi. Àwọn tó jẹ́ pọ̀nrípọ̀n gbá bàbá ńlá kú bàbá tiẹ̀, àwa jàkàrà wọn ni. Mo sọ fún yín wípé mo máa 90. Tí wọ́n bá ń sọ wípé àtúbọ̀tán, in fact, látẹ̀ní lọ ẹ máa pè mí ní orúkọ yẹn, àtúbọ̀tán. Èmi ni àwọn àtúbọ̀tán yín. Èmi làtúbọ̀tán yín. Orúkọ yẹn ni mo fẹ́ máa jẹ́ ní ìsìn. Mo ti fúnra mi lórúkọ mi. Ṣé pé mi ni afèpètáyé ṣe ti ilẹ̀ Yorùbá. Ṣùgbọ́n látẹ̀ní lọ ẹ máa pè mí látúbọ̀tán. Ẹ fi kún orúkọ mi yẹn náà. Repercussion, èmi ni mò ń jẹ́ bẹ́ẹ̀. Èmi ni karma. Wọ́n sọ pé karma is a bitch. Àtúbọ̀tán kì í kú. Karma ò kì í kú rárá. When you least expected, ó máa hit ẹ real hard. Ó máa hit ẹ badly. Ó máa hit ẹ wọ kómà. Ó máa hit ẹ tó o bá wà. In fact, tí o bá wà, báwo ló ṣe máa ń pè báwo ló ṣe máa ń pè òyìnbó yìí náà? Tó o bá wà fortunate enough, ó máa hit ẹ 6 feet under the ground. You don't know me. Me sef, I don't know myself. That's why I say am. If I talk am, e go be so. Na so e go be. The thing sef come dey tire me. Me sef dey surprise. I don't know as the thing come be so. Maybe say if I talk am like this, before I even talk am sef, where are the thing come? Na so e dey be. Àìmọye èpè. Àwọn tó jẹ́ pọ̀nrípọ̀n gbá tiẹ̀. Wọ́n ń wò wá bí ká kú lójoojúmọ́ ni, bí ká ti ẹ̀sùn ká má jí mọ́. Irú èmi yìí. Bó ṣe ń ṣe wọ́n nìyẹn. Bíi pé kán sọ wípé àwo lọ. Mo rò pé ìwọ ò mọ ẹni tó ń bá sọ.
torí jẹ́ kí n sọ kinní kan fún ẹ tí n bá tún sọ fún ẹ pé èmi ni máa jàkàrà ẹ bó ṣe máa rí nìyẹn bó mi ní sọ bẹ́ẹ̀ fún ẹ because mo fẹ́ kó witness ẹ ni láàárín gbogbo àwọn tó ti ń sọ̀rọ̀ burúkú tí mi ò sọ padà mo rò pé ó wà fortunate láti jẹ́ kan nù wọn ẹ̀mí àwọn kan máa ń gùn káyé wọn lè pin ni lójú ayé wọn ṣé o rí àwọn tó jẹ́ pọ́n bí pọ̀nrípọ̀n gbá ẹ tiwotiwo ní ìhòhò ní ìbìnbí ọmọlúwàbí ni wọ́n ti ṣépè fún yàrá ìyá wọn nígbà tí nǹkan máa padà ṣe ìgbésí ayé wọn tó máa ní ìṣù wọ́n tún padà wá ṣe kí ni wọ́n padà wá crawl wá bẹ̀bẹ̀ ni mo dẹ̀ ti sọ kinní kan iná dé tó ti yẹ lórí kinní ta wà yìí fight to finish ni tí ìkọ̀ọ̀kan nu yín bá lọ ń rò lásán pẹ́rẹ́ mo máa ń fún yín ní mo máa ń fún yín ní kí ló sì ń porúkọ expo yẹn pé advice ni mò ń fún yín ẹ má tawọ́ sírú wa ó máa padà fi ọmọ di ni mi ò ní nǹkan kan ṣó ti yé ẹ but mo kàn rí pé bó ṣe máa ń rí nìyẹn ó máa padà fi ara ẹ̀ dì ni kì í ṣe pé torí pé ẹnu ni mo níbi ìtajà kàrà ṣùgbọ́n tá a bá sọ pé báyìí ló máa rí bó ṣe máa rí nìyẹn torí irú àwa yìí we are destined to do what we are doing ṣé wàá rí destiny èèyàn ò lè bá já àwọn bàbá ẹ àwọn ìyá ẹ táwa ti bá wọn sọrí lórí social media yìí wọ́n máa ń wò mí bíi pé kí ojú wọn gan ní wíwò tó fi ń wò mí kó lè pa mí lórí ìdúró bó ṣe ń ṣèwọ náà nìyẹn pé mo dúró yìí pé kí n kàn ṣubú kí n kú pi ó mà ṣe o kì í ṣe pé ikú ń bà yàn lẹ́rù ikú àwọn bàbá wa ti jẹ́ kó yé wa wípé a kì í kú apapòdà ni àkókò tèmi máa pa ipòdà kò ì tó tó bá ń kọ̀ọ̀la ó tún máa kọ̀ọ̀la ni mo rò pé a ti pẹ́ díẹ̀ náà lórí social media yìí lọ bèrè wa àwọn kan á sọ fún ẹ wípé ọmọ yẹn lẹ ọmọ yẹn ṣáàjẹ kó wà lẹ́gbẹ̀ẹ́ kan nígbà kan tá à ń sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ Yorùbá tá à ń sọ̀rọ̀ nígbà náà ọmọ ni ìwọ ọmọdé yìí àgbàlagbà ọmọ nǹkan tó jẹ tẹ́lẹ̀ ẹnu well ẹ má jẹ́ ká sọ jù bẹ́ẹ̀ lọ téèyàn tó bá ti ń pọ̀ jù ó máa ń dàbí eré pa tó bá ti ń pọ̀ jù máa ń dàbí eré pa àwọn tó mọ̀ mí èmi náà mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń wò wá náà wọ́n ń ṣọ̀rẹ́ wa àwọn tó jọ̀rẹ́ wa péréte nìyí àmọ́ ìtẹ́jọ́ta wa áfọ̀dù náà ni áfọ̀dù ẹ ní ẹ jẹ́ kẹ́ tún lọ gbọ́ nǹkan tó mọ wèrè yìí fẹ́ sọ àwa ò sì jí sọ̀rọ̀ ṣùgbọ́n màá ná àǹfààní àti sọ fún ẹ wípé 40 ọdún lé ní gbọ̀ngbọ̀n òkè gbọ̀ngbọ̀n èmi ò ní bá wọn kú ní kékeré tó rágẹmọ kì í kú ní rèwerèwe sórí 90 yẹn mo máa jẹ́ kí n tó lọ láyé 90 lẹ́yìn tí n bá pé 90 mo wá lè máa lọ ó lè jẹ́ pé bóyá àyájọ́ ọjọ́ òní náà ni mo máa pé 90 ní ọjọ́ náà lọ́hùn
àyájọ́ ọjọ́ òní náà ni màá pé 90 tí màá dẹ̀ rọra máa bá tèmi lọ. Bó ti pẹ́ tí mo ti ń sọ fún yín 90 yẹn mo máa jẹ́ kẹ́ ẹ lè mọ̀ wípé I will be very much around for a very very long time. Very long time tájọ́ máa fà á tó máa tóra wọn. Ṣorí láàrin 90 years tí mo fẹ́ lò láyé yìí, ṣorí gbogbo nǹkan tó lọ ń rò níbi bíi pé kó ṣẹlẹ̀ sí mọ́ sí ẹ̀yẹn kó lè ṣẹlẹ̀ sí mi o. It gets why. It gets why. Àwọn forefathers ẹ̀, àwọn grandfather ẹ̀, àwa tá jàkàrà wọn rè, àwọn grandmother ẹ̀ tó sọ pé wọn ò ní dúró níbi òótọ́, àwa tá padà jàkàrà wọn rè. Kí ni fi ń ṣèyàn? Àjẹsánra ni. Kí ni fi ń ṣèyàn? Kò sí ohun tí fi ń ṣèyàn. Ẹ wò ó, nǹkan tẹ́mi ṣáà fẹ́ sọ fún yín ni wípé ẹ̀yin bàbá wa kò jù bẹ́ẹ̀ lọ nínú ìṣẹ̀ṣe àtẹ̀yìn ìyá wa ẹ fi wálẹ̀ pẹ̀lú wọn. Ẹ má gbé ẹnikẹ́ni ọba ẹ̀là, ẹ má arrest anybody. Ara ọmọ ló ta yín, ẹ fi wálẹ̀ pẹ̀lú wọn. Àwa àti wọn la jọ ń fà á. Bí tẹ́yìn ti lè máa ṣe ìwúre fún wa, òun ni nǹkan tí a require lọ́wọ́ yín. Ìwúre ni. Ẹ máa wúre fún wa, bẹ́ẹ̀ jí láàárọ̀ ẹ wúre fún wa, bẹ́ẹ̀ jí lọ́sàn-án ẹ wúre fún wa, bẹ́ẹ̀ jí lálẹ́ ẹ wúre fún wa. Ìwúre náà ni. Ìwúre náà ni. Àwa ò bẹ́ nìkan jà, a ò bẹ́ nìkan bínú. N táwa ń sọ ni wípé ìṣẹ̀ṣe wa yìí, àṣà wa yìí, ìṣe wa yìí, irúnmọlẹ̀ wa yìí, àwọn òrìṣà wa yìí, Ọlọ́run Olódùmarè láti ìgbà táwa ti liberate lọ, ẹnikẹ́ni tó bá sọ wípé òun máa gbé ẹnu tòkè sí ti ìsàlẹ̀ would have people like us to contend with. It is not a threat. It is a guarantee. Ẹ̀yin lẹ máa ń threaten èèyàn. Àwa ò kí ń threaten. Àwa máa ń guarantee ni pé ó máa ṣẹlẹ̀, bẹ́ẹ̀ ó dẹ̀ máa ṣẹlẹ̀. Mélòó ọ̀rọ̀ ẹnu wà wá yìí. Bóyá àwa ló máa sùn ni, bóyá ẹ̀yin ni, bí kún ló lóko bí tàkùté ni, ẹ jẹ́ ká máa wò ó. Ẹ jẹ́ ká jọ máa wò ó. Ṣùgbọ́n orin kan tí àwọn bàbá wa kan tí báwo lorúkọ bàbá yìí, Musiliu Haruna Ìṣọ̀lá náà ni. Ó ní ẹ jọ̀wọ́ ẹ má ṣì pẹ́ fún, níṣe ló ń dọ́gbọ́n àtirè o. Ẹ jọ̀wọ́ ẹ má ṣì pẹ́ fún, níṣe ló ń dọ́gbọ́n àtirè o. Ìṣà owó aláṣọ mẹ́ta òye aláṣọ tó ń pò ní pààrọ̀ kó wá o. Ẹni tí ò bá láṣọ kò kí ń bẹ̀rù pé kán faṣọ ara òun ya o. Ẹ̀yin Islam ní ilẹ̀ Yorùbá, ẹ̀yin lẹ láṣọ o. Torí pé aṣọ yẹn build sọ́rùn ara yín ó ti pẹ́. Aráyé ń wò ó. Ṣùgbọ́n láyé ìsìn ńkọ́, elépo ti fọwọ́ bà yín lára. Aláta ti fọwọ́ bà yín lára. Eléèdú ti yí yín lára. Ó ti fọwọ́ ṣe báyìí, wọ́n ti nu ara, wọ́n ti nu ọwọ́ lára yín, wọ́n ti sọ yín daṣọ ọ̀nùlẹ̀. Wọ́n ti sọ yín di nǹkan ọ̀nùwọ́. Ẹni tó ti wà ńlẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀, you can't push the person down again. Gbogbo ọ̀rọ̀ tẹ́ fẹ́ sọ nípa ìṣẹ̀ṣe, gbogbo ìbàjẹ́ tẹ́ fẹ́ ṣe nípa ìṣẹ̀ṣe,
gbogbo àṣà tẹ gbogbo ọ̀rọ̀ burúkú tẹ fẹ́ sọ ẹ ti sọ ẹ kàn ń repeat ẹ ni ẹ ti sọ gbogbo wa la ti gbọ́ ti gbọ́ kódà ó wá dàbí national anthem táwọn bá kà á gan àwa gan máa sọ pé ọmọ tí ń gbé kinní yìí wá dà olórin àwòkọ yìí dà àwa gan máa ń retí àti gbọ́ ni ṣùgbọ́n bá a ṣe wá ń gbọ́ ní ìsìn àwa máa ṣe kí ni àwọn ọ̀rọ̀ àwọn kò bá kùn gbé ọ̀rọ̀ tẹ́yìn náà máa wá máa gbà látàrí ibẹ̀ yẹn ara yín máa kọ̀ òun dẹ̀ lára yín ti ń kọ̀ yìí. òun lára yín ti ń kọ̀ yìí. nígbà tí bàbá yín kan tí yẹn náà bọ́ síta kan lọ́dà fánù àwọn ẹni búdì ibì kan igbá àwọ̀ ìkọ̀kọ̀ bàbá àṣà nígbà tá a gbélé ẹ̀yin gan mọ rí ara yín kù sí. ẹnìkan wá ní mi ìmọ̀rúkọ rẹ̀ pé dáadáa ẹjọ́ tó bá wọ́n ní sílébù lè gé ọ̀rọ̀ tí èmi lè gbé jáde lẹ́ẹ̀kan ṣoṣo tí wọ́n bá ní kí wọ́n kọ́ ajá ní Bello mo sílábọ̀ọ̀sì ẹ̀ nìyà sílébù ni mo fi ṣe. kò sí kóòtù tí mi ò fi lè defend ẹ̀ tí n bá sọ wípé akólòlò ni mí so mo gbúdọ̀ máa pè lẹ́yìn kọ̀ọ̀kan kí n lè ṣe kí ni kí n lè pronounce ẹ̀ dáadáa. kò sẹ́ni tẹ́ ẹ tanu sí nínú àwọn baba ńlá wa tó dùn wá mọ́ èṣù ọlá ìlú ẹ ti tanu sí àwa náà ti bá yín kọrin irú ẹ̀ rí. kí ló ti ń porúkọ ẹ̀ Ògún ẹ ti tanu sí àwọn ìyá mi ìyẹn worst gbogbo wọn lè mú lẹ́yìn kọ̀ọ̀kan tẹ́ ń tanu sí. ẹ̀yin sì rèé ẹ̀yin lẹ sọ wá di alára kò mọ̀yà sòǹdókó èèyàn tó yẹ pé ara ò kì í dùn ara ò kì í lọ. ẹ̀yin dẹ̀kẹ̀rẹ̀ ẹ̀yin ò witness irú àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn rí ara yín delicate gan. àwa ti lọ sínú iná àti padà dé lọ́wọ́ yín ẹ ti jù wá sínú omi tó ń gbóná tó ń hó kùṣùkùṣùkùṣùkùṣù àpadà gbabẹ̀ lọ àwọ̀ wa ò sì bò ó ṣùgbọ́n ẹ̀yin ara yín delicate kò sẹ́ni tó tí ì bá rí wọ́n dẹ̀ mú bíléèdì kan fi tọ́ gbogbo ara yín báyìí ní ìsìn kó máa bẹ́jẹ̀ ọwọ́ ẹ̀ la wà báyìí ara tiwa ti yí kẹṣà láàké kò lè ṣá àáké kẹ lọ fáìlì ẹ̀ kò lè ṣá bí tára wa yìí sí ṣùgbọ́n ẹ̀yin gbogbo nǹkan tẹ́ ẹ̀ gbọ́ rí la gbígbèsí ayé yín lẹ máa gbọ́. Allah olórí yín ìyẹn ti wọnú ẹrọ̀fọ̀ ó ti di household name. Muhammed olóko dógidógi gbogbo ayé ti gbọ́ pé fídó fáìlì ni wọn ò tiẹ̀ bẹ̀rù yín mọ́ ní kálukú ń sọ kiri lórí social media ni wọ́n ń pín kí ni wọ́n ń sọ lórí social media ni wọ́n ń sọ lórí live video lódìndín Muhammed. ẹ̀yin bàbá wa kí lẹ̀ ń wá tọ́lọ́run kí pé kọ́lọ́run ọba ṣe fún yín tí ò ṣe fún yín náà àtẹ̀yìn ìyá wa nínú ìṣẹ̀ṣe kí ló tún kù tẹ́ ń wá kò sí àṣepé lọ́lọ́run ṣe fún yín. gbogbo nǹkan tí mùsùlùmí ti ń jẹ́ mùsùlùmí pátápátá ló di nǹkan ìpanu ó ti di nǹkan ìṣanwó ló ti di ràlẹ̀ràlẹ̀. kò sí nǹkan kò síbi tí mùsùlùmí kù sí tí ẹnu ẹ̀tẹ́ àti àbùkù ò tí ì kàn kò sí ni ò tí ì rí. oṣù kátẹ́ ń wé sórí ìyẹn ti di nǹkan tó jẹ́ wípé àti wé sórí fún yín gan ojú tí ń tì yín báyìí. kí ló tún kù nínú ọ̀gbọ̀n gbèsè ayé yín kò sí ìjáàbù aṣọ ọ̀fọ̀ tẹ́ ń kó sára àwọn ìyàwó yín ìyẹn náà ti di nǹkan panu. obìnrin tó ẹ máa fẹ́ ní ìsìn tẹ́ máa sọ pé ẹ fẹ́ gbó lójúmọ́lẹ̀ gan-an ó máa lójú irú obìnrin bẹ́ẹ̀ tó máa gbára lẹ̀ pé kẹ́ dá aṣọ ọ̀fọ̀ bòun ní jìnjì kùtùkùtù ayé òun kò síbi tẹ́ ẹ kù sí
kò sí. Ẹ̀rí pé ó ti tán, ó gbọ́. Ilẹ̀ ti mọ́ bólórò. Ọmọ yẹ ẹyin ti rìn hòhò ọjà. Aṣọ ò bá mọ́. Ẹ wò ó, èmi ò rí sọ jù báyìí lọ. Ṣó ti yé yín? I love you all. Ó dìgbà.